Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Amadu, Ayakumullah. ó dẹ̀ ń tẹ̀lé dídìrín yá ìlú. Ó dẹ̀ ń tẹ̀lé dídìrín yá ìlú. Dàdá yìí dàrú mọ́ lọ́wọ́. Ayé ń dàrú mọ́ lọ́wọ́ lọ́wọ́. Ayé ó wá ń dàrú mẹ́ ẹ lọ́wọ́. Ó wá ń tẹ̀lé dídìrín yá ìlú. Ó wá ń tẹ̀lé dídìrín yá ìlú. Ó sọ pé ẹgbà wọn àgbá yín wá tó wá pàfọ́. Àwọn abẹ́rẹ́ pé kí ni pàfọ́mánsì yẹn. Ó wá ní àbá yín láàrin oṣù mẹ́ta. Ẹnìkan tó ti jẹ gbèsè tẹ́lẹ̀. Ó dẹ̀ sọ́dọ̀ lówó, mo ní sídé fídíò lè ṣe ti jẹ. Sídé fídíò lè ṣe. Ṣé yẹn lọ fi ń sí ìláyà? Wàláì ẹnìkan ò ní tẹ̀lé dídìrín yá ìlú láyé sọ bí amọ̀. Ẹnìkan kò ní tẹ̀lé dídìrín yá ìlú láyé. Àbí kó máa jẹ́ òmùgọ̀ yá ìlú. Àfi kó máa jẹ́ òmùgọ̀ yá ìlú. Àwọn tí wọ́n lè máa tẹ̀lé àwọn lónìí. Àwọn tí wọ́n lè máa tẹ̀lé àwọn náà nìyẹn. Ẹ tó sọ wípé káwọn kútùkù kankan àwọn ọmọ ẹsẹ̀ ọ̀hún kan wọn tó wọn yẹn. Ẹ filẹ̀ ẹ mọ̀ bù wá mọ̀ sọ pé ká mọ̀ bù náà. Ẹ má bù. Wàláì àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ nọ́ńsẹ̀nsì yẹn àwa la jẹ́ kíkí níyẹn ó ṣẹlẹ̀. Àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ nọ́ńsẹ̀nsì yẹn. Àwa la jẹ́ kíkí níyẹn ṣẹlẹ̀. Oúnjẹ tí wọ́n pín fún ni ní adúlá tẹ́wọ́ ti torí oògùn àti pákó tẹ́fẹ́ fún àwọn yẹn láwọ́ lọ́jọ́ wọn lórí tẹ́sí máa tẹ́lẹ̀ wọn lọ́wọ́ tẹ́sí máa pè wọ́n bẹ̀. Kò sẹ́ ní sọ́bẹ̀ tó ń kọjá bí ó wà yẹn. Ẹni tí ò mọ́ra rẹ̀ tó ló ń bọ́ lọ. Ẹni tí ò mọ́ra rẹ̀ tó wá sọ fún òun mọ́ lóhùn. Wọ́n á ní àwọn kúkú gan gáúsù kan síbò. Ó yá àwọn èyí tí wọ́n máa ń pín pẹ̀lú pápẹ́ lójú àjọ wọn. Bí ìgbà ìlàfin. Àwọn tí wọ́n jẹ́ mùrídí níjọ́ tí àwọn ṣé ó ti dá ní jẹ́ ṣé wù lọ́wọ́. Àwọn tó lọ́wọ́ kádàrá pé kí wọ́n rí mùrídí jẹ́ lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n ti wo oníkálukú tí ń pera rẹ̀ ní ìkan ní ìsìn lọ. وفينا رجال سابقون وعندنا لأكتاب ختموا هبوه كنز المتلسما Wọ́n wọ̀ yẹn láyé ń bí gan ọ̀nà mélòó ni wọ́n ti di ká mọ́tò ti wá sọ pé wọ́n jókòó sọ̀ wọ́n wò ó. Ẹ má màmá oyè yẹn ṣeré mọ̀. Kìí sọ èyí tí wọ́n máa ń pàwọ́ ọdún fún yàn. Mo kẹ́ báyìí lọ lórí báyẹn ni mo kọ́ mà tó lọ ń dìbì ìyá lẹ́bi sí. Alẹ́bí kẹ̀kẹ́ ní jẹ́ mọ̀ kọ́ ọmọ yẹn. Iṣẹ́ wá lè yẹn ṣe é bẹ́ẹ̀. Ní ọjọ́ tí ṣé ó rán ẹ̀rọ ti là ń ẹ mọ̀ pé ó fẹ́ béèrè àyè ọ̀gá tẹ̀ ti rí wípé gbogbo nǹkan wọ́n ti pín àwọn yẹn ti ń jẹ́ gbogbo nǹkan dídá kọ́lé wàláì ọlọ́ọ̀bánjọ́ fún kéèyàn bá fi rí káàdì rí yàjẹ́ kìí ṣe iṣẹ́ àtẹ̀lé o àwọn sọ̀rọ̀ ẹ̀ kéèyàn bá fi lè rí káàdì rí yàjẹ́. Tí èèyàn tó bá fi lè rí kóòtù rí yàjẹ́. Kìí ṣe eré díẹ̀ iṣẹ́ díẹ̀. Kìí ṣe eré díẹ̀ iṣẹ́ díẹ̀. Kódà kìí ṣe iṣẹ́ díẹ̀ ìsinmi díẹ̀. Kò í ṣe iṣẹ́ díẹ̀ ìsinmi díẹ̀. Yóò máa ṣiṣẹ́ lọ díẹ̀ tí ò ní gbọ́ pé kò ní retí èrè rárá. Yóò máa ṣiṣẹ́ lọ lẹ́yìn tí ò ní retí èrè rárá. Kíládé jẹ́ àmùjá ní alábà. Ó ní aláǹtẹ̀sí mo ṣe ألم تنسب الشيخ تجاني خاتما فعليته فوق شيوخ الأكابر لك في بواما ó sì gbàgbọ́ ẹnikẹ́ni lọ bí ẹni tí Ọlọ́run dáláyé tó kú mọ̀ kọ́ ọmọ tó tó iṣẹ́ abẹ́rẹ́ ti dá ìyẹn wò lókè.
ọ̀gá wa bẹ́ẹ̀ bèèrè ní ẹ̀ ṣé ìdè mo pé ọ̀gá mọ̀ ní àjò yẹn rìn gan ọ̀gá mọ̀ rìn gan kí wọ́n ní ìṣòro ìmọ̀ ìṣe tó fi jẹ́ wípé gbogbo ẹni tí wọ́n ti fún mọ̀kọ́mọ̀ tí wọ́n máa fún mọ̀kọ́mọ̀ gbogbo ẹni tí wọ́n ti gbogbo òtútù tẹ́ni máa gbé láyé kí ni ìdí ẹ̀ fi ní ibà òrìlé ẹni tá a fún ní mọ̀kọ́mọ̀ tó ga jù kì í ṣe àdé Muhammad sallallahu alayhi wa sallam. òun ni yóò rẹ̀ ìmọ̀ wá bẹ̀ kan lọ kó sínú rẹ̀ Ayi. òun ọ̀bẹ yẹn bá yí wá àyè mí lálẹ́yìn ọdún ọkàn fẹ́ tó ó wá lọ kó sínú ẹ̀ náà ń pè lánàbí Muhammad yẹn ó ní mo dá sí fàásì. wọ́n mú dé sífàtì ní sífàtì kàṣàmọ́dà. وكمل عرفاني وعلمي وسددا. القرآن قل ومن الليل فتهجد به نافلة لك قل عسى أن يبعثك ربك مقاما محمودا. مقام tí wọ́n pè ní maqama mahmud yẹn kò sí ẹ̀dá Ọlọ́run kẹ̀kẹ́ tó fi lè dé bẹ́ẹ̀ àfàdé Muhammad. Àwọn tí wọ́n wá kọ́ tó dáa jù wọ́n kọ́ wọ́n wá wà ní maqama mahmud. Wọ́n wà nínú ànábì. Ànábì kẹ̀kẹ́ ní maqama mahmud. Ànábì ní siratal mustaqim. Wallahi àlìjánnà Firdaus ànábì làṣírí rẹ̀. Ànábì ní ìgbádùn. Ẹnìkan tó wà bẹ́ẹ̀ péré lóko orí ọlọ́dún tó sẹ́yìn rẹ̀ oníṣẹ́ abẹ́rẹ́ ti jà rẹ̀. radiyallahu ta'ala anhu. Lójú oní khatmul wilaya oní sultanul wilaya sultanul wilaya babul wilaya oní miftahul wilaya. Bẹ́ẹ̀ ni oníṣẹ́ abẹ́rẹ́ ti jà rẹ̀ náà. كذاك أبو العباس أحمد سيدي. Ẹnìkan péré tó wà níbi dúró sáàyè náà tó yí kó náà jẹ́ ìkẹ̀kẹ́ wọ́n ti wọnú kínní yẹn. Òun ni àmìlànà ti àgbà ọ̀gá àgbà. Ahmadu Dasimeji. ẹ̀yà àkọ́mọ́lọ́. Ọ̀tọ̀ ni kéèyàn ó jọ̀gá. ọ̀tọ̀ òun ni kéèyàn jẹ́ ọ̀gá. Ọ̀tọ̀ ni wípé kí wọ́n fi ẹ́ wípé ta ni wọ́n mú lọ́gàá. ọ̀tọ̀ ni kí wọ́n bí ẹ́ wípé ta ni wọ́n mú lọ́gàá. Oníkálukú lè ní tó mú lọ́gàá yàtọ̀ sí Sheikh Ibrahim. Oníkálukú ó lè ní tó mú lọ́gàá yàtọ̀ sí Sheikh Ibrahim. Àmọ́ gbogbo wa náà ọ̀gá wa náà ní Sheikh Ibrahim. àmọ́ gbogbo wa náà ọ̀gá wa ó ní Sheikh Ibrahim.